bí wọ́n bá ń to Oyètọ́lá kóun náà má tan rẹ̀ ò jàre. Kò sóhun tó jẹ́ tuntun nù káwọn kan jókòó síbì kan kí wọ́n máa tẹ nìkan. Ayé láti bárò ẹ̀ bọ́rọ̀ ayé sì rí nìyẹn. Èyí tó burú tí ó sì dáa rárá ni kẹ́nìkan jókòó síbì kan kó máa tan rẹ̀ fún rẹ̀. Ìbànújẹ́ tíyẹn máa ń mú wá máa ń pọ̀ ju tẹni táwọn èèyàn ń tàn lọ. Bó tilẹ̀ jẹ́ pé bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá fẹ́ bó kọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ni ó lọ. Síbẹ̀ ó sì ń sọ fáwọn èèyàn pò dóhùn lójú pé òun yóò gbapò òun padà, òun ó sì máa ṣe gómìnà wọn lọ. Nígbà tí gómìnà Rotimi Akeredolu pàdé Oyètọ́lá tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí fún un pò dóhùn lójú tàdá pé kò ní pẹ́ gbapò ẹ̀ padà. Ìyẹn ni pé kò ní pẹ́ gbapò gómìnà táwọn ẹgbẹ́ òṣèlú míì gbà lọ́wọ́ ẹ̀ padà. Ìdùnnú gidi lọ̀rọ̀ náà jẹ́ f'Oyètọ́lá fún rẹ̀ nítorí kò sẹ́ni tó wù kó fipò gómìnà sílẹ̀. Ipò téèyàn ti ń gbádùn fàlàlà báyìí, téèyàn ti ń pàṣẹ tó sì ti ń jẹ gbogbo ayé. Ohunkóhun t'Akérédolú rí kó tó sọ bẹ́ẹ̀ òun ló lè sọ, ṣùgbọ́n òun yòówù kó jẹ́. Ó yẹ k'Oyètọ́lá fún rẹ̀ mọ̀ pé yẹn kì í ṣèfẹ́ inú àwọn ará Ọ̀ṣun, pé táwọn ará Ọ̀ṣun bá fóun ni wọn ó fìbò gbóhùn wọlé. Ó dára béèyàn bá takọni tó fẹ́ gbapò lọ́wọ́ ẹni pẹ̀lú gbogbo ẹ̀sùn téèyàn bá mọ̀ ń pa ẹ̀kíbò tó dé. Èèyàn lè gbé lọ sílé ẹjọ́ pé kò ní sátífíkẹ́ẹ̀tì, èèyàn lè gbé lọ sílé ẹjọ́ pé ó ti jalè rí. Kò sóhun téèyàn ò lè rò mọ́ lẹ́sẹ̀, ṣùgbọ́n téèyàn bá wá ro gbogbo ẹjọ́ tó lérò tí wọ́n wá padà dìbò tán tí ìbò náà bọ́ sọ́wọ́ alátakò ẹni tó jẹ́ pẹ̀lú gbogbo ohun tá a ṣe òun náà láràlú sọ páwọn ń fẹ́ tí wọ́n sì dìbò fún un. Ẹ̀tọ́ olóṣèlú tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ràn aráàlú yìí tó sì fi tiwọn ṣe tó sì fẹ́ dàgbàsókè wọn ni láti jáwọ́ kó forí balẹ̀ fún táráàlú fẹ́ kó sì máa wòran bí tóun bá débẹ̀ tó bá ṣe pálapàla. Aráàlú ó mọ̀ páwọn ṣàṣìṣe wọn ó sì máa wọ́nà láti lé e kúrò ńpò náà. Tí bòmíì bá dé ó ṣeé ṣe kó jẹ́ni tí wọ́n fìbò lè dànù ìjọ́sí náà wọn ó tún fìbò gbé wọlé. Bọ́rọ̀ àwọn aráàlú ti rí nìyẹn. Ṣùgbọ́n kí wọ́n dìbò fẹ́ni tó wù wọ́n, kẹ́ni tí wọn ò dìbò fún máa wá lérí kiri b'Oyètọ́lá ti ń ṣe yìí bóun yóò gbapò náà padà. Ṣé bóun náà gbójú lọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kan ń bì kan ni? Ọ̀nà yòówù tó bá sì gbójúlé ọ̀nà tó lòdì sóhun táwọn ará Ọ̀ṣun fẹ́ ni, nítorí wọn ò dìbò tó fún un. Báwọn ará Ọ̀ṣun bá fẹ́ kó máa ṣe gómìnà wọn lọ ni, ìbò tiẹ̀ ni ó pọ̀ jù kò ní jẹ́ bò Tadélékè. Nígbà tí bò tiẹ̀ kò tó Tadélékè tí wọ́n wá ń gbẹ́jọ́ kò ní sàbùkẹ́ẹ̀tì ẹ̀ ò dáa àtàwọn ẹjọ́ míì dìde lẹ́yìn tí tóun ti wọlé. Ṣó wá jẹ́ páwọn ará Ọ̀ṣun ò gbọ́ gbogbo eléyìí kí wọ́n tó dìbò fún ni? Kò sí nǹkan gidi nínú ẹjọ́ báyìí láti kọ́kàn aráàlú sókè lásán ni. Ó sì yààyàn lẹ́nu gan-an pé Oyètọ́lá tí wọ́n ń pè léèyàn jẹ́jẹ́ àtọmọlúàbí wọn ò bá ń dín nǹkan rádaràda báyìí. Bóyá Oyètọ́lá kò mọ̀ ni. Kò sẹ́ni tó gbàgbọ́ pé òun ló wọlé ìbò àkọ́kọ́ tí wọ́n dì ní 2018. Ohun tí gbogbo aráàlú mọ̀ ni pé wọ́n dọ́gbọ́n òjòrò sí i ni. Ààrẹ Muhammadu Buhari fún rẹ̀ sì sọ pọ́gbọ́n àgbà làwọn lò síbò Ọ̀ṣun. Bí ó jẹ́ bẹ́ẹ̀ ẹni àwọn ò bá fìdí rẹmi. Tó bá wá jẹ́ pẹ̀lú gbogbo iṣẹ́ t'Oyètọ́lá ṣe lọ́ṣun ńgbà tó fi ń ṣe gómìnà yìí táwọn èèyàn ò bá fi tún dìbò fún un débi pálátakò rẹ̀ ò ní lè súnmọ́ rárá. A jẹ́ pé kinní kan wà táwọn èèyàn Ọ̀ṣun yìí fẹ́ fún ara wọn nìyẹn. Wọn ò sì rò páwọn lè rí ìgbà lọ́wọ́ Oyètọ́lá. Èwo wá ni kéèyàn máa fi tipátipá tirẹ̀ mọ́ àwọn tí wọ́n láwọn ò fẹ́ lọ́rùn. Oore kí ló wà nù kéèyàn fi tipátipá jọba láwọn èèyàn lórí? Nítorí kíni? Àwọn yòówù tí wọ́n bá ń tan Oyètọ́lá kó sì lè rípò ẹ̀gbà. Nítorí bó ṣì wà níbẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ dúdùn fún o. Nígbà tó bá kúrò tán òun náà rí báyé tí ń yínmú sí ni. Kò sóhun tí yóò wù gbogbo àwọn tí wọ́n yí kájú kó wà nípò gómìnà lọ. Bẹ́ẹ̀ lèyí kì í ṣe nítorí wọ́n fẹ́ràn àwọn ará Ọ̀ṣun tàbí wọ́n fẹ́ràn òun pàápàá, nítorí ohun tó wà lọ́dọ̀ kálukú tó ń pọnlá lọ́wọ́ ni. Bó bá kúrò tán lójú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ báyìí ó bẹ̀ mẹ́ni tó gbapò lọ́wọ́ ẹ̀. Gbogbo àṣírí tó sì ní lọ́wọ́ pọ̀ yóò fi bá tòun já. Àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ yìí ni yóò tù fún un kí wọ́n lè tún máa rí tiwọn jẹ lọ́dọ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé. Nítorí bẹ́ẹ̀ k'Oyètọ́lá yé dààmú ara ẹ̀ o, kó fara ẹ̀ lọ́kàn balẹ̀, kó kúrò lọ́ṣun pẹ̀lú ìyè àtẹ̀yẹ,
gbogbo èyí tó ń bá kiri yìí ó lè ràn lọ́wọ́, àbùkù nìkan ni ó gbẹ̀yìn ẹ̀. Kò sì dára kábùkù kẹ́ni tó ti níyì tẹ́lẹ̀. Nítorí ẹ̀ l'Oyètọ́lá ò ṣe gbọ́dọ̀ tẹ̀ lọ́rọ̀ àwọn ẹlẹ́tàn, kó ṣohun táwọn ará Ọ̀ṣun yóò fi máa nífẹ̀ẹ́ títí ayé ni. Ó ṣojú mi kò rò nìyẹn o. Nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.